told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. Agbo Jafextra òun náà ni ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Terra Culture. Bẹ́ẹ̀ni ibẹ̀ ló ti ń dún, ibẹ̀ ló ti máa ṣe kíni, ibẹ̀ ló ti máa rọ́ kẹ̀kẹ́. Tá bá dé sọ̀rọ̀ Agbo Jafextra, ẹ̀yin náà ti mọ̀ wípé ó kú fún ìlú, ó kú fún orin, ó kú fún àṣà àti ṣe, ó kú fún ijó, ó kú fún àwọn eré ìtàgé lọ́lọ́kọ̀ òjọ̀kan. Torí pé wá kú fún àṣà àti ṣe yẹn gangan, òun lẹ ṣe rí amóhùnmáwòrán Orisun bíbà. Yes, ẹ ti mọ̀ pé àwa gangan ni bàbá, àwa ni ìyálàyà àṣà àti ṣe. Ẹ wọ ẹ jókòó kẹfẹ̀yìntì torí àwọn olórin lọ́lọ́kọ̀ òjọ̀kan ni wọ́n wà ń bí ilé ni. SSP ti dé yé, ẹ fẹ́ rí wọn, ẹ fẹ́ rí múra wọn àbí. A ní àwọn adẹ́rìnpòṣónú náà, wọ́n ń bẹ ń bí àwọn tó máa fi eré ìtàgé dá yín lára. Àwọn náà ti jókòó nítorí ti yín náà ni. Gbogbo ayé sẹ́mi nílé ẹ wò ṣé tí wọ́n fẹ́ gbọ́ àkọlé tọdún yìí ni ìyá ni wúrà. Ṣé ní tòótọ́ ìyá ni wúrà? Àwọn ìyá tí ń wò nípa ṣe ṣáyìnkẹ́ mọ̀ nǹkan tó sọ ṣá, èmi gan mọ̀ fún ara mi wípé ìyá ni wúrà. Èmi gan tún wá ń fàǹfààní, mo tún fi ń kí ìyá Àyìnkẹ́ pé mo nífẹ̀ẹ́ yín torí pé wúrà ni yín tòótọ́. Ẹ tẹ̀ jẹ́ ká gbọ́ nǹkan táwọn èèyàn máa sọ lórí àkọlé Jafextra, Agbo Jafextra tọdún yìí, ìyá ni wúrà. Ẹ má bá mi ká lọ, ẹ má yí kúrò lórí Orisun. Ẹ̀yin ìyá wa ọmọdé ìṣe ọ̀dà ọ̀rọ̀. Owó bàbá gbogbo ẹbí lónìí, owó ti ìyá ẹni tí ìyá bá fẹ́ kó gbẹ́nu sí lónìí o. Àgùdẹ̀ dá ẹ stop ṣe bẹ́ẹ̀. Ṣé rí àwọn obìnrin ẹ má bínú o bọ̀ ẹ mọ mọ́tò wa o. Agídí lẹ fi wa mọ́tò. Ṣé bá rí obìnrin tó ń wa mọ́tò lọ bọ́n ṣe máa di steering mú lélẹ̀. Wọ́n á serious bẹ́ni kan fẹ́ kọ́ exam di steering yẹn ni. Tọ́ bá dẹ̀ fẹ́ yíyà síwájú yín ẹ̀sà. Wọ́n trafficate o. Wọ́n trafficate. Ṣé wá mọ̀ nǹkan tó máa ń bí mi nínú jù? Ọkọ lè ra mọ́tò fún ìyàwó ẹ̀. Ìyàwó á máa lo mọ́tò yẹn 2 years 3 years. Ọkọ yẹn ò ní wọnú mọ́tò yẹn o. Ṣùgbọ́n ìyàwó ọjọ́ tó bá ti ń jáde á kàn mú kí fíán. Ó wọnú mọ́tò ni ó start ó lọ. Kò ní wò bóyá engine oil wà bẹ́ẹ̀. Kò ní wò bóyá omi wà bẹ́ẹ̀. Wọ́n wá dáàrin ọ̀nà. Mọ́tò àwa takú. Ẹ̀jọ̀ kí ló tó yẹ pé ẹ̀yin obìnrin gbogbo ìgbà tí mọ́tò yìí bá takú sójú títì everybody tó bá kọjá at that period tó ti di bàbá ọkọ yín ẹ̀gbọ́n bàbá ọkọ mi ẹ̀jọ̀ ẹ bá mi wo engine mi bàbá ọkọ mi ẹ bá mi wo táyà yẹn ó ti ṣe ni bàbá ọkọ mi ẹ̀jọ̀ ẹ bá mi tì kúrò lójú títì wọ́n wá bá wọn tì tán ẹ máa rò bóyá wọ́n á mú fóònù jáde wọ́n á pè mẹkáníìkì irọ́ ni o ọkọ wọn náà máa pè ẹ ló dádì Tọ́pẹ́ mọ́tò ẹ ló ti ṣe bó ṣe máa ń ṣe o èmi ti filẹ̀ mo ti gbé wúgbà mo ti lọ o pé mẹkáníìkì ẹ̀ fọwọ́ wò ó ọ̀rẹ́ wọn ní mi ìfi bẹ́ẹ̀ lákòókò bọ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n sì ṣe léyìí dádì tó máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣe ìjìmọ́ tó wọn. Babájídé Don Witty ni mo wà l'Agbo Jafextra. Okay. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ọmọ ìyá mi. Àwọn nǹkan oríṣiríṣi wo ló ti ṣẹlẹ̀ bí ilé ni? Torí mo ti rí lórí stage, mo ti rẹ̀ ti perform 1 or 2 things. Nínú àwọn nǹkan oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ èmi ti perform lórí stage èmi náà rẹ̀ rẹ́yìn náà red carpet mo rẹ̀ pé ọmọ ẹ̀lẹ̀ ló set báyìí ló fine báyìí ló parí lọ́lọ́run parí iṣẹ́ sí lára báyìí. Lọ́lọ́run wá parí iṣẹ́ sí mi lára báyìí ó yẹ kẹ́ máa bìzà sínú account. Bìzà wọn láòdù torí for security reasons a lè máa láòdù ní. mi lọ di òṣà o. no kì í ṣe audio. Okay. Agbo Jafextra la wà last year ó dùn àmọ́ pé wọ́n ti máa ń ṣe àmọ́ kí lẹ rí sí ti ọdún yìí. Ṣẹ́rí ti ọdún yìí bóyá torí pé a fi gbé àwọn ìyá lárugẹ torí ìyá ni wúrà ní àkọlé ti ọdún yìí àwọn èèyàn wọ́n tú yáyá wọ́n tú yáyà so wọ́n ṣe kí ni wọ́n. ṣé ẹ̀yin wá gbà wípé ìyá ni wúrà. Ìyá ni wúrà. nítòótọ́. ìyá ni wúrà o. torí ṣeré. ṣeré kẹ̀ ṣe mọ àrà táwọn ìyá ti dá sí wa lára. ó yẹ já mi sí. ṣe rí wọ́n ní ìyá lálábàárò ọmọ téèyàn bá kàn tiẹ̀ ní ẹni tó jẹ́ alábàárò fún ẹni yẹn lè ṣìnà lé ayé ẹlòmíì nǹkan tó kàn need nǹkan ẹ̀yàn kan ló need ó kàn need ẹnìkan tó máa sọ fún pé má ṣe báyìí ṣe báyìí má ṣe báyìí ṣe báyìí kò need ẹni tó máa fún lówó ó kàn need ẹni tó máa sọ fún pé ó yá àsìkò ti tó láti ṣe báyìí nǹkan táwọn ìyá dẹ̀ wà fún nìyẹn tẹ́ bá rí ọmọ tó bóyá ó ti yẹ kí ó lọ school
tí ò bá lọ school ìyá ló máa sọ pé ó ní lọ school ẹ gbéwé. ọmọ tó bá ti tó lọlé ọkọ. ọmọ tó bá ti tó lọlé ọkọ ìyá ló máa ti tó sọ ọmọ tó bá yẹ pé ó yẹ kó ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn ọkọ̀ ń jókòó lé àwọn ọ̀rẹ́ ti jáde wọ́n ti lọ ìwọ náà lọ wáṣẹ́. ṣé wọn pé tí ọmọ bẹ́yẹn ò bá níyà á kàn fi pé òun jẹ ayé tòun ni kò dẹ̀ ní mọ̀ pé ayé tòun ń bàjẹ́ lọ. àwọn tó wá kọrin ìyá ní wúrà iyebíye tí a kò lè fowó ra. ẹ dákun ẹ má bí inú gbogbo lé pátá ń bẹ̀rẹ̀ ọ̀la kí aláyìndé mo ní n ò lólódì kankan mi lákì gbé mọ́ tètè jẹ́ ọlọ́jẹ́ ọmọ ìyá eléwu. I'm not gonna talk too much. mi ò fóyìnbó bẹ̀rẹ̀ ọ̀la kẹ má jẹ́ ń kó gbogbo bling bling ọrùn yìí kíá ni mo máa gba gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ṣe èbò. ẹ jọ o. ok Agbo Jafextra ìjà ni wúrà òun la wà ń bí ilé ni ẹ ti perform náà ti. bẹ́ẹ̀ni. méje yàyà mẹ́fà. bẹ́ẹ̀ni a ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ilé àjò akọrin àrèdí oríṣiríṣi. àrèdí ìdí náà dà. Àyìndé olórin Àyìndé olórin. ẹ súnmọ́ bí ara òun sáfàrà ẹ sá súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ jójó yẹn wá bí ẹ jó wá bí. ó pọ̀ ok ìyá ni wúrà òun là ń ṣe léni òun là kọ́lé Agbo Jafextra fún títọ́dún yìí bẹ́rẹ̀ ọlá ti bá tiẹ̀ wá sọ pé ìyá ṣe é mọ ìyá. bẹ́rẹ̀ ọlá ìyá ṣe púpọ̀ lọ́rọ̀ ọmọ bẹ́rẹ̀ ọlá mo ní lọ́jọ́ rírí jẹ mọ̀mọ́ náà ni lọ́jọ́ àìrí jẹ òun kọ́ máa ní kí lájẹ́ anímọ̀mọ́ náà ni ọjà rẹ̀ abiyamọ takuntakun tí máa ṣiṣẹ́ akin oṣóbìnrin bọ́ba wọn dẹ́wù dáńdógó torí ọwọ́ ọkọ abiyamọ ẹ̀yin labọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. Oh, that's nice. Oh yeah, bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe ẹ ti kọ́kọ́ máa sọ̀rọ̀ ẹ kọ́ bẹ̀rẹ̀ rí. ẹ̀yin ìyá wa ẹ̀yin labiyamọ mo tún ti àmú náà
Bọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀. Àwọn gan combination. Ọ̀gá. Okay, kí lẹ rí sí Agbo Jafextra fún tọdún yìí? Agbo Jafextra ọdún yìí ó jẹ́ nǹkan tó tiẹ̀, nǹkan tó dùn wò, nǹkan tó dùn darapọ̀ mọ́ because a ti ń ṣe oríṣiríṣi nínú ilé ó wà very entertaining oríṣiríṣi àwọn èèyàn ló ń wá lọ́tún lọ́sí èrò pọ̀ nínú ilé o tẹ́ pé wọ́n ń gbádùn ara wọn orin ń lọ ìlú ń lọ ijó ń lọ no dull moments. It was really an amazing time. Bẹ́ẹ̀rẹ̀ọ́lá ẹ ṣé àdúpẹ́ gan lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun o. Agbo Jafextra ló ṣì ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà pẹ̀lú Títí Ìràwọ̀. Okay, mo ti táwọn èèyàn ti ń wá lọ́lọ́kọ̀ òjọ̀kan wọ́n ti ń kan sára pé iṣẹ́ tẹ́ ṣe nulẹ̀ yẹn ó yí kí ló ń ṣẹlẹ̀? Ayọ̀ ni o ṣé Celestia ni? Celestia ni mí. Okay, Ayọ̀ ní tẹ̀sán yẹn mo ti mọ̀ ẹ bá mi kí gbogbo àwọn tó ń wà nílé. Mo kí gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ẹ̀gbọ́n mi àbúrò mi àti àwọn tí wọ́n fẹ́ mi pẹ̀lú àwọn tó afẹ́nifẹ́re Jafextra wípé ẹ kú dédé wòye ẹ dẹ̀ kú bẹ́ ṣe ń wò wá àti bẹ́ ṣe ń gbọ́ wá ojú tẹ́ fi ń wò wá yẹn kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá náà lórúkọ Jésù kò ní di. Mi ò sínú ilé ńgbà tẹ́ ń perform bọ̀ àwọn nǹkan wo lẹ ṣe táwọn èèyàn fi ń kan sára sí yín pé iṣẹ́ lẹ ṣe? Iṣẹ́ wa yàtọ̀ sí bá ṣe máa ń ṣe náà. Ṣé lulu ni abẹ́ kọrin? Mo lulu mo dẹ̀ kọrin. Èwo lẹ fẹ́ ṣe fún mi inú ẹ̀ báyìí? Gbogbo tẹ́ bá fẹ́ kí n ṣe fún yín ni màá ṣe. Ṣé tí bá ní kẹ́ lulu kẹ́ kọrin ṣe máa ṣe? Mo máa kọ́kọ́ lulu nù máa ṣètò wá kọrin lọ. Ó yẹ lulu kẹsẹ̀ wá kọrin. Okay o. Nǹkan. Ẹ má worry màá bá yín gbé. Yín gbé fún yín. Gbogbo àwọn tí ìlú tẹ lù yìí tí kò yé orin wo lẹ fi kọ? Mo ní pé yíyẹ ní yẹyẹlé ibi gbogbo ló máa ń rọ àdàbà lọ́rùn yíyẹ ní yẹyẹlé mo tún wá sọ wípé akéré àjù wọ́n lọ kọyinkọyin kì í ṣe gbé ajítalẹ̀ akéré àjù wọ́n lọ. Okay, tí n tọdún ìyá ni wúrà ṣé ẹ lè gbà pẹ̀lú mi wípé ìyá ni wúrà? Bẹ́ẹ̀ni mo gbà. Kí ni ìdí tẹ́ fi gbà? Ó pọ̀ lọ́nà oríṣiríṣi nítorí pé nǹkan tí ọkùnrin lè ṣe ó yàtọ̀ sí nǹkan tóbìnrin lè ṣe in the aspect of pé bóyá obìnrin fẹ́ ru oyún ọkùnrin ò lè ru oyún in the aspect of pé bóyá kó fẹ́ fún ọmọ lọ́yàn torí pé ó máa ń nira nígbà àgàkà tó bá jẹ́ alákọ̀ọ́bí ó máa ń nira. Ṣé ti bímọ rí ni? Mi ò bímọ rí ṣùgbọ́n mo máa ń rí àwọn ọ̀rẹ́. Ṣé mọ̀? Tó bá ti fẹ́ fún ọmọ lọ́yàn ó máa ṣe báyìí ó máa ojú wọn máa sọ pé kí ló dé tó wá ń ṣe báyìí ó máa sọ pé ó ń dùn òun. Ẹ bọ́ lẹ ṣe ọmọ pa àkọ́bí náà ó excuse me. Ẹ mọ̀ pé àkọ́bí yẹn wọ́n ní pé ọmọ yẹn máa ṣẹ̀ṣẹ̀ fẹ́nu fà á jáde so mo máa ń rí paint tí wọ́n máa ń feel so ni mo ṣe mọ̀ pé ìyá ni wúrà. Ìyá ni wúrà ó yá ẹ wá fi gángan yìí ẹ fi kọrin ìyá fún mi fáwọn aráalé. Ìràwọ̀ kò ní bàjẹ́ fún yín ìràwọ̀ yín ò dẹ̀ ní wo mi ẹ ṣé àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ìmọ̀lẹ̀ olórí ibú Awúsá ó wá náà lọ́wọ́ Àlàní àti ìyàwó rẹ̀ kà á dáa fún olórí ibú. Awu àdìrú. Kíni? Láti ó sí àwọn olórí ibú ni. Nítorí pé ọ̀rọ̀ yìí ó pọ̀ o. Àlejò ọ̀rọ̀ ọmọ tí mo kú.
dáadáa. Àkẹ́mu tó kú. Àwọn ọ̀gbìn ilé ìyá lọ ilé ìyá rẹ̀ àti bàbá rẹ̀. Wípé ọmọ rẹ̀ ni wọ́n fi fún wa. Ọ̀bí mi léèrè ní àwọn èrò tó yẹ kẹ́mi ó fi sáyà ẹ wá pàdé àpòpọ̀ ẹ múra sí. Ìṣọ̀lá ń lọ dúró ọkọ̀ ìṣọ̀lá bọ́ọ̀sì ẹ̀jọ́ mi sí olórin ẹ̀mí AY Swag ni mo wà pẹ̀lú lọ́wọ́lọ́wọ́ àwọn náà wá bí ilé ní láti wá ṣe kíni láti wá gbé Jafextra Agbo Jafextra lárugẹ ó ti yé yín tí mọ́dún yìí kí la pè náà. Ìyá ni wúrà ni o. Ṣé ní tòótọ́ ìyá ni wúrà? Ọlọ ìyá ni jígí. Ìyá tún ni jígí. Ẹ fún bàbá ń jígí mọ́. Ẹ fi bàbá lẹ̀, bàbá máa wà all right. Ọkùnrin máa lẹ̀. Ẹ̀kọ́ ìmájì no ọkùnrin ní ẹ̀kọ́ ìmájì kọ́mọ yìí kọ̀ wá bá mi sọ̀rọ̀ sí kókò ní ó yá ẹ fi bàbá lẹ̀ bàbá máa báwo lẹ ṣe máa fi. Ó yẹ kẹ́ mọ̀ pé láti lọ lé lálẹ́ ẹ̀gọ́ wà lọ́wọ́ ìyàwó mi. Mo tẹ̀ nífẹ̀ẹ́ yín torí pé ẹ gbé fáwọn obìnrin ẹ gbé fáwọn ìyá. Lágbo Jafextra kí làwọn nǹkan tẹ́ ń retí láti rí bíbá ilé ni àwọn olè fẹ́ wò orin wà ìlú wà ijó wà eré orí ìtàgé wà lọ́lọ́kan òjọ̀. Lágbo Jafextra yẹ kẹ́ mọ̀ pé agbo tó ju agbo lọ ni agbo ìjìnlẹ̀ agbo tó ń gbé ìṣe àti inú ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá lárugẹ ni. Sashina Peters wà ń bí o bàbá dẹ̀ làwa tẹ̀lé wa Agbo Jafextra jẹ́ ká mọ̀ pé àwọn nǹkan tí a rò pé kò wà important òun gangan Agbo Jafextra tó wá ń gbé yọ àṣà eré ìtàgé kọ́mẹ́dì àbí àwàdà àbí àti orin tó tún wọnú kí ló máa ń pè ìtàn tó tún máa jẹ́ kí èèyàn tún lọlé láti máa rò pé ọ̀rọ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni pé Jafextra dàbí prophet ni ọ̀rọ̀ ọ̀lẹ̀ náà ni body law àbí kí la máa pè kí ni òun ní Jafextra. ìwọ tó sọ pé àtọ́ nìyẹn má bínú o tó ti dọ́rùn bọ̀ yìí. tó o bá jẹ́rìí ṣe rí. tó o bá jẹ́rìí ṣe rí. ṣé wàá ẹ̀ kan ṣe olùrà jẹ́rìí sójú. tó o ṣe rare privilege tí Jafextra fún ẹ. àyè ìbá ṣe sọ fáwọn obìnrin bẹ̀rẹ̀ jáde. next. sórí àwọn obìnrin àbí. ok Bobrisky. báwo Bobrisky ṣe tó bìnrin báwo. Bobrisky. Kí ló wá dúró. kí ló progress. look out. wọ́n ṣe lọ́kùnrin sọ rẹ̀ lóbìnrin àpapọ̀ dúró. ẹ jẹ́ ọ̀pọ̀ obìnrin ní ìjà rẹ̀. next. James Brown. James Brown. báwo James Brown. police yìí. ẹ jẹ́ ẹrù báyìí. ID. Next. Dèrè. Sábà ṣiṣẹ́ lè rí rárá rẹ̀. I doubt. Get out! Run! Yeah, man. Ajé ìyẹ́ ọgọ́dọ̀ máa mọ ọ̀rọ̀ kí wọ́n máa sọ. Kò tí ì gbọ́n mi lára. Next. Sọlá Ṣọ́bọ̀ wà ní. Holy, you are doing very well. Narobi. Next. Yínká Ayéfẹ́lẹ́. Ẹ káàbọ̀ sá. Àwọn tó wà nínú náà. Many people came. Sá. Ọmọ Ìbàdàn la wá ìwé iṣẹ́ ọmọ Èkó àbí wà ní. Yín ṣe ṣe kíni. Kí la fẹ́ bọ́ lọ́hùn fa nígbà tí Ìbàdàn fún wa nǹkan méjì ẹnu náà lẹ́lọ́hùn fún wa á sì lò dáadáa bí yẹn ṣe rá dáadáa bí á bu gidi. Gidi àbí. Àjẹ́. Ìyá ṣáà ní wúrà ṣáà ní búyà. Á sì wá búyà ẹni tó bá ti búyà ìyẹn ó jẹ àbúrò ó tàn burú ni. Ẹ ti ń bèbò. Àbótọ̀ fẹ́ ṣòfò ni ó ṣe wá búyà àbí tó ń tàn tiẹ̀ fẹ́ ta ni ń gbọ́ ẹ fẹ́ búyà àbí ó ń tàn ẹ gbọ́ ṣé ẹ lè búyà ni àbí nǹkan ṣe yín ni. Èmi
mo ń bí question pé ṣe lè búyà ṣe wà okay. Ẹ má bínú mo wà. So mo kàn pé èèyàn ó sì wá búyà ṣé ó mọ nǹkan tí yà ń go through ṣá. Àbọ̀ntàn fẹ́ ṣeré ni. Ẹ ti ẹ̀ dúró ná kí lẹ̀ ń béèrè lọ́wọ́ mi gan-an kí lẹ̀ ti ẹ̀ béèrè question gan fún ná. ti sí kinní. Àdá gbogbo ibà ẹ̀rù ṣẹ́ mẹ́kàn tí à ń ṣe sá. Kẹ́ dàrú náà làwa náà wà ká lè gbé yín sáfẹ́fẹ́ bá ṣe ń gbé yín. Ṣe fẹ́ ṣe lé. Fún odidi oṣù mélòó. Oṣù mélòó lọ gbé yín sínú. Mi mọ tó ń kálukú o but èmi ó dà pé 8 months 3 weeks. Primasure ni. Kì í ṣe primasure ṣùgbọ́n February náà bí mi oṣù. Ọdún mélòó lọ fi pọ̀ yín. Ọdún báwo oṣù náà fi pa wá. Oṣù lọ fi pọ̀ yín. A tètè work fast. Parọ́ mọ́mọ́ mi. A tètè work fast ni wọ́n pọ̀ ṣé sẹ́yìn àbí síwájú. Sí ẹ̀yìn. Ẹ̀dẹ̀ ń parọ́ mọ́mọ́ mi mọ́mí ṣe máa pọ̀ yín fóṣù. Wọ́n tètè resume ibi iṣẹ́ ni wọ́n máa resume ibi iṣẹ́ àbí wọ́n ìyá sì fẹ́ sunkún sá. Ìyániwúrà ni àkọlé tọdún yìí ṣé tí ẹ gbà ẹ fẹ́ gbà pẹ̀lú mi pé ìyániwúrà. Ìyẹn ò ní argument ẹni tó máa argue yẹn mi ò mọ irú ẹni tó jẹ́ o because ìyá number 1 ni. Ilé tẹ́ ṣe sọ pé number 1 ni ìyá. Àyà ń try tá bá wo nǹkan tí àwọn èèyàn ń ṣe. Àwọn nǹkan wo àwọn iṣẹ́ ribiribi o ni. Bíi pé ìyá ò mind láti máa jẹun kí ọmọ jẹ àdúrà oríṣiríṣi sùúrù nílé ọkọ gan nítorí ọmọ àná ẹ jẹ́ ká gbé fún ọ. Ṣé o kò ní bá. Gbogbo ayé tẹ́mílẹ̀ ó sì ń tẹ̀síwájú Agbo Jafextra lọ́wọ́lọ́wọ́ báyìí mo mọ̀ pé ẹ̀yin náà ti tẹ̀ sínú ilé yẹn tí wò pé SSP ni Àyìnkẹ́ wà pẹ̀lẹ́ tá a bá ń sọ̀rọ̀ àwọn àgbà olórin jùjú kẹ́ tó kéèyàn kan ṣá ẹ máa ka SSP tẹ́ bá gbọ́ Shina Peters orúkọ lóró ni Olúwa Ṣínà ọ̀nà ti ṣí ẹ máa ṣeré yín lọ dáàdì ẹ kú dédé àsìkò ìsà. Báwo ni. Ṣé àlàáfíà ni mo bá yín. Dáàdì ìmúra yín náà ni ẹ lè bá SSP láàbọ̀ lódìndí àti lákọni ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín. Ẹ̀yin olólùfẹ́ mi Shina Peters mo wà ń bí báyìí ní Agbo Jafextra ẹ gbà. Pẹ̀lú àtẹ̀wọ́ àti ariwo ká fi yẹ wọn sí. Ẹ̀yin dájú wa mọ́mí wa ẹ bá mi kí dájú mi káàbọ̀ sórí ètò. This original superstar Sir Shina Peters. Agbo Jafextra tọdún yìí ó dùn ó lárin mo dẹ̀ lérò pé ẹ gbádùn gbogbo àwọn nǹkan tá a mú wá fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan
mo dẹ̀ tún wá lérò pé ẹ máa ní ìgbàgbọ́ pẹ̀lú mi wípé ìyá ni wúrà team ti tọdún yìí ni rẹ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ lọ́lọ́kọ̀ọ́jọ̀kan wọ́n ti sọ pàtàkì ìyá fún wa èmi náà fọwọ́ sọ̀yà wípé ìyá ni wúrà mo dẹ̀ ń kí ìyá mi àánú ìjú báyìí lọ gbogbo ẹ̀yin tèmi nílé Àyìnkẹ́ Kújọ́rẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí ni Wonder Dayo Kújọ́rẹ̀ ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ẹ máa wo Orísun ẹ tẹ̀lé mi lórí IG àti Àyìnkẹ́ Dayo Kújọ́rẹ̀ ẹ like page mi lórí Facebook Àyìnkẹ́ Dayo Kújọ́rẹ̀ láyọ̀ látún máa pàdé ire o.